Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá. Orúkọ tèmi kò yí padà, òjíṣẹ́ náà ni mo ṣì ń jẹ́. Fún yín subscriber, we say thank you very much. For the new subscriber and the old one, we say God bless you. Fún like, share, comment, a kí yín pé ẹ ṣé. Ilẹ̀ wa tá a dẹ̀ ń retí náà, ilẹ̀ Yorùbá nation wa tá a ń retí, a bá wa láyọ̀ àti àlàáfíà. Ẹ̀yin ọmọ Yorùbá, kí ló ń ṣe wá náà? Ara nǹkan tó ń kógun ja ayé wa náà nìyẹn. Mo sọ nínú fídíò mi kan, mo ní ẹ wo àwọn Fúlàní yẹn, mo ní ẹnu wọn kò, òun ló jẹ́ pé gbogbo nǹkan tó ń ṣe ó ń succeed. Ṣé bá a ṣe máa bá lọ rèé ni? Lórí pé ṣe Sunday gbowó, òun sẹ̀ǹdẹ́wó sí, òun ṣe gbá kan, òun lọ ná, wọ́n gbowó lọ́wọ́ ìjọba, kí ló dé? Ṣé ní tó bá gbowó lọ́wọ́ ìjọba ṣé wọ́n máa tẹ́ fọ́ọ̀mù sílẹ̀ tó máa fi sùn bí tán wà yẹn ni? Kí ló dé tẹ́nu yín òkò? Kí ló dé tó jẹ́ pé tí ẹ̀yin kan bá ti ń jẹ, ẹ ní fẹ́ kẹ́lòmíì náà jẹ? Kí ló dé? Èwo ni ìwà ìlara? Àbí kí ni mo máa pè? Because I don't understand. Tó jẹ́ pé ẹ̀yin fẹ́ kó jẹ́ pé ẹ̀yin nìkan máa ṣe bá ò fún. Kẹ́ wọ́n máa sọ pé gba 1,000, gba 2,000. Ẹ ṣáà wá àwọn tó jẹ́ pé àwọn náà máa bá yín gbé báàgì yín dání káàkiri. Ìgbà tẹ́ mọ̀ pé everybody bá ti balance tán, tí equation ti balance, àti gba Yorùbá nation wọn, kò sẹ́ni tó máa bá anybody gbé báàgì. Kí ló dé? Ìjọ́ wo la fẹ́ jáwọ́ nínú gbogbo àwọn ọ̀wà pálapàla yìí? Kí ló dé tẹ̀ fi ti yín disturb àwọn èèyàn tó serious lórí ọ̀rọ̀ Yorùbá nation? Ẹ wọ́n máa sọ bálabàlá lẹ́nu, ẹ ṣáà máa sọ̀rọ̀ ní, ẹ ṣáà máa dá gbogbo ẹ̀rú, onítìrí ṣe kíní kan, kíní kan ṣe kíní, kí ló dé? Ìrìn àjò tá à ń rìn yìí kò ń ṣe ìrìn àjò kékeré, because àwọn míì ọkàn mu, they are taking it for granted. Ẹ ṣáà máa sọlé, ẹ máa sọlé, kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ìjọ́ wo la fẹ́ jáwọ́ nínú àwọn ìwà rádaràda, ìwà òṣì táwọn wù yìí? Ẹlòmíì tó máa bí léèrè báyìí ní sẹ́wọ̀n pé àbáwo ni Nàìjíríà ṣe rí, á sọ pé Nàìjíríà is good. Ìgbà tó jẹ́ pé ó ń jẹun, ó ń rówó ná, ó ń ṣe bùjẹ́bùdànù. Ẹ wá sọ pé Nàìjíríà is good. Ẹ wá máa lọ sáńsá country, ẹ máa ṣe yàfàyà fọwọ́fọwọ́ ṣe máa sọ Yorùbá yẹn. Ẹ wá máa ṣòṣì, ẹ máa lẹ́ẹ̀ ṣayé. Àwọn èèyàn máa wò yín, inú yẹn máa dùn, ẹ máa gapá. Àwọn tẹ́bí ń pa lọ, òun ló wà lẹ̀. Mo gbọ́ ọ́díò kan, woman yẹn sunkún ni. Ó ní lébò òun, ó lébi ló pa tó fi kú. Imagine. Ẹlòmíì tó jẹ́ pé ó believe lọ́wọ́ nínú iṣẹ́ ọwọ́ ẹ̀, kò like kó máa tọrọ nǹkan. Tó bá jẹ́ pé woman yẹn tọrọ ni, ó lè má kú. But woman yẹn jẹ́ ni tí òun tọrọ nǹkan. Ó dẹ̀ kú. Woman tí kejì yẹn wá ń sunkún. Ipe káwọn àwọn Nigerian government kan gbà wọ́n. Ipe ebi ló pa ẹni yìí tó fi kú sínú ilé. Ẹ̀dẹ̀ jókòó síbẹ̀, ẹ̀dẹ̀ ṣe wọ́n Nàìjíríà, ẹ̀dẹ̀ ṣòṣì. Ẹ sọ pé nìkan tó ti fẹ́ dànù tán ni kó wá jẹ president. Kí ló dé? Kí ló dé? Báwo láyé yín ṣe rí báyìí, yẹn ajẹ́ nídìí mọ̀dàrú? Kí ló dé táwọn ń gbé sókè tá ń gbé wálẹ̀? Ní ìsìn gbogbo ẹ̀yin tẹ́ ń gbé gbogbo ẹ̀ wálẹ̀, tẹ́ ń da gbogbo ẹ̀rú, gbogbo yín tá máa 80% yín kìtẹ̀ ni, 100% yín ọmọ yín abroad ló wà, ìyàwó yín abroad ló wà. Adẹ̀lá fẹ́ lọ, ẹ̀dẹ̀ sọ pé a lè lọ. Ṣèbẹ́ nìkan lọ́ṣẹ̀ pa láìpẹ́, òun àti ìyàwó ẹ̀ tán sun wọ́n mọ́lé. Kí ni reason tán fi sun mọ́lé? Tí bá ṣe pàṣírí kan ti wà lọ́wọ́ ẹ̀. Tí bá ṣe pọ́n ní kó approve kankan tí ò approve ẹ̀ lọ́ fi sun mọ́nulé, òun àti ìyàwó. Ọmọ ẹ̀ ní ìsìn bóyá ọmọ àbí ọmọ iṣẹ́ wọn nìkan wọ́n ti tún pa yẹn náà. Àǹdà dẹ̀ sọ wípé a fẹ́ lọ, ẹ̀dẹ̀ tún ẹ ṣáà gbé wálẹ̀, ẹ ṣáà sọ bálabàlá ti Sunday gbowó, ẹ ṣáà fẹ́ mú àwọn tó jẹ́ pé Ọlọ́run gbé sí position yìí pé kán ràn wá lọ́wọ́ láti lè kúrò nínú ìjọba mùjẹmùjẹ. Ẹ ṣáà fẹ́ kó jẹ́ pé kán máa bí wọn, ẹ ṣáà fẹ́ máa bí wọn, ẹ ṣáà fẹ́ máa ṣoríṣiríṣi. Ṣùgbọ́n Ọlọ́run ò lè gbà fún yín o. Mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ ọ́díò tí lára àwọn ọmọlẹ́yìn ṣe Sunday Igboho
tí wọ́n sọ bẹ́ẹ̀ ni ohun tá a nídìí lọ́wọ́ tá a wà yìí ni ìṣọ̀kan kí ẹnu wa kò tó má jẹ́ sọ pé ogun jáyàn tẹ́lẹ̀ tó má ti mọ̀ pé wọ́n ti mọ̀ pé ogun ti ń jáyàn èyí náà kó ẹ ń gbọ́ nǹkan tó jẹ́ pé ẹ ní jẹ́ kí ogun yẹn jáyìn ni wọ́n ní tọ́lá bá ti fọ̀tá ni hàn ni kò lè pa ni mọ́ náà tó má sọ pé wọ́n ṣògùn wọ́n ṣe gbá wọ́n rìn kan mọ́lẹ̀ torí kẹ́ni àwọn Yorùbá má kò ṣùgbọ́n ẹ ṣe bẹ́ẹ̀ ti gbọ́ yẹn ti bẹ́ẹ̀ ti gbọ́ wọ́n tẹ́yìn òtẹ́ wá kẹ́ turn kíní upside down kẹ́ jẹ́ kẹ́nu wá kò oríṣiríṣi la máa gbọ́ wọ́n máa ṣe òṣì ẹ máa ṣe ránù kí ló dé ìjáwó lọ́tún fẹ́ kúrò nínú oko ẹrú náà ara wọn mi bó ṣe ń ṣe lásán country now ok báwo làwọn òyìnbó yóò ṣe ní máa sọ yí pé we want Nigeria to remain poor when they know that our government is not even good kí ló ń ṣe wá náà gbogbo èèyàn tó lọ́run dá sí láyé ló dáradára ló dá wa náà èrò àwọn ẹlòmíì títí bá yàánú àṣeyín thank God lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn comedian wa ní ìsinyìí tó jẹ́ pé àwọn lọ́tún assist bí Untouchable àwọn and some other comedians no assist ẹ̀gbọ́n nǹkan tẹ́lómi bá sọ báyìí in fact èyí lè fẹ́ máa sunkún wọ́n ti sọ gbogbo àwọn obìnrin wa dolóṣó tán wọ́n dẹ̀ ní choice tẹ́ bá gbọ́ nǹkan tẹ́lómi sọ ẹlòmí lòun máa rògùn fún yà òun lòun first born òun gbọ́dọ̀ take òun kàwé bọ̀ kò síṣẹ́ kò ṣẹ́ nísìn so the option tóun náà ní ni kókó òun lọ ṣolóṣó àdẹ̀wà ń sọ gbogbo ẹ̀ ẹ̀dẹ̀wà ń ṣe kínní ẹ̀dẹ̀wà ń mú gbogbo ẹ̀ ṣáà ń tọ̀nà upside down kí ló ń ṣe yín ná anyway in fact inú yẹn fẹ́ máa bí mi but I have to control my temper ẹ ṣọ́ ara yín gbogbo ẹ̀yin tẹ́ àti ẹ̀yin mídíà náà tó jẹ́ pé máa ń kọ̀kọ́ kúkọ ṣe Sunday Igboho say it's not the Yoruba nation again kíníkan kí ló dé kí ló ń ṣe yín náà ṣé kẹ́ lè fi pawó iná ni ẹ̀dẹ̀ rọra náà ẹ má máa kọ ìkọ́kọ́ tẹ́ máa fi máa bà gbogbo nǹkan jẹ́ tẹ́ bá tẹ́ máa parọ́ níwọ̀nba náà bẹ́ẹ̀ ni Professor Banji Akíntóyè ìpín wọ́n ti gbowó ní igbá kan àwo kan ìní kan igbá kan wọ́n ti gbowó ní ṣé wọ́n ti gbowó ní bàbá yẹn ṣì máa wà níbẹ̀ yẹn kí ló ń ṣe yín náà gbogbo ọ̀rọ̀ tí yín náà kò ju ọ̀rọ̀ owó iná ni tó yẹ pé àfẹ́mí ìjọ ò lè fẹ́ jáwọ́ tẹ́ bá dẹ̀ jáwọ́ ẹ máa jásẹ̀ ni kí ló dé ara ẹ̀yin tẹ́ mú gbogbo ẹ̀ tẹ́ dojú gbogbo ẹ̀ bólẹ̀ náà rèé máa yẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó náà bá gba Yorùbá nation ní 2022 ó ní bọ̀tẹ̀ ẹ̀yin èèyàn the way you are behaving is not in fact kí ló dé náà kí ló dé gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ ń kọ́ náà ọmọ náà tẹ́ ń bàjẹ́ ẹ lọ ṣọ́ ara yín 2023 la wà yìí ẹ lọ ṣọ́ ara yín gidi gbogbo ẹ̀yin tẹ́ bá tẹ́ fẹ́ kí Yorùbá nation ṣáàrí gbogbo ẹ̀yin ẹ̀dá tẹ́ bá fẹ́ kí Yorùbá nation kó wá sí ìmúṣẹ gbogbo yín pátápátá báyìí ló máa fi ẹ̀jẹ̀ yín báyìí ló máa fi fọ Yorùbá nation mọ́ kí ló dé náà èèyàn ń kú lójoojúmọ́ oríṣiríṣi kan ṣẹlẹ̀ lójoojúmọ́ accident rẹ̀ lọ́sàn-án lóru gbogbo ojú títí ò dá everything wọ́n wà mẹ́tọ̀ ẹ ṣe pariwo wọn Nàìjíríà kí ló ń ṣe yín náà ẹ̀jẹ̀ rántí àtúbọ̀tán àwọn táwọn alóyìnbó gan pàápàá gan àti sọ wípé ọmọ Nàìjíríà ni wọ́n máa ń ní wá lára ni a lè sọ pé ọmọ Nàìjíríà ni wọ́n tó bá sọ pé where are you from sọ pé I'm from Nigeria ni Nigeria it's good it's good country mo mọ̀ pé irọ́ ló ń pa because they know that our government is not good at all ní ìsìn náà ṣe ń realize ẹ̀ ipa àwọn government wa ni ò dáa ipa àwọn tajẹ́ citizen Nàìjíríà àwa òkè á da èèyàn gidi ni wá ẹ wá máa ṣòṣì àsọpá fẹ́ lọ ẹ máa ṣòṣì kí ló ń ṣe yín bẹ́ẹ̀ máa béèrè foolish question tábàgbà Yorùbá nation kí ló fẹ́ ṣe kí ló kàn yín àwọn tó ń lọ fi síbẹ̀ ẹ jẹ́ kó ṣe ká gba Yorùbá nation wa kẹ́yìn náà wá rí ayé yìí ṣe
le báyìí àti ìjẹkújẹ àti ìwà báwo mo ṣe lè sọ náà ìwà jẹnirun gbogbo resources ta ní Nàìjíríà ṣé kò ta ní nílẹ̀ Yorùbá wa ṣé kò tí tó wa ni it's okay for us ọmọ aládé ni wá yes ẹ máa mú gbogbo ẹ máa dàrú tó nígbà yìí ti jẹ ti mú bẹ ṣùgbọ́n ẹ rántí o kò sí nǹkan téèyàn ṣe láyé tó ṣe ní àṣegbé a dẹ̀ máa gba Yorùbá nation wa by fire by force tó wà máa dogun kó dogun tó wà máa dìjà kó dìjà jẹ́rí gbogbo ẹ̀yin mo sọ́lẹ̀ kan sí gbogbo ẹ̀yin tẹ́ ń ba gbogbo Yorùbá nation yẹn jẹ́ tẹ́ ń ṣe rádaràda tẹ́ ń bà jẹ́ ẹ̀jẹ̀ yín báyìí òun náà máa fi flush Yorùbá nation bá tàbá ẹ̀jẹ̀ yín báyìí náà máa tẹ̀ mọ́lẹ̀ tá bá fi gba Yorùbá nation kẹ́ lọ ṣọ́ ara yín kẹ́ tọwọ́ ọmọ yín bọ̀ṣọ́ tẹ́ bá fẹ́ kú lọ́jà ìpè kí ló ń ṣe yín náà lẹ́sìn bóyá ẹ̀yin lẹ máa borí ni o bóyá Ọlọ́run ló máa borí ni o ẹ jẹ́ ká máa rí torí gbogbo ọpọlọ tí yóò ju pé ọgbọwọ ọṣẹgbá ọṣàwò lọ kí ló dé in fact no àtẹkọ mo ti sọ pé mo ti lọ but kí ló ń ṣẹlẹ̀ náà kí ló ń ṣẹlẹ̀ what is going on bọ́n jíṣẹ́ bọ́n ríran sínú náà pé Yorùbá nation máa gbọ́ Yorùbá tó ẹni rọ ni ẹni tea and bread ni ẹni butter and bread ni ẹ ṣe gbogbo ẹ máa ṣáà máa ṣọ́ oríṣiríṣi. And we are telling you this thing is not physical, it's spiritual. Ẹ wá máa ṣòṣì. Torí pé ti náà bàbá ń gbẹ́jọ́. Ẹ ti gbàgbé pọ́lọ̀ ló dá àwọn bàbá ń gbẹ́jọ́ yẹn. Ṣorí wọn náà, ìwọ tó jẹ́ babaláwo, àbójẹ́ àfà, àbójẹ́ pásítọ̀, tí wọn náà bá wọn lọ́wọ́ sí pé kọ́ máa gba Yorùbá nation. Ẹ lọ jáwọ́ o. Bẹ́ẹ̀ ni, ẹ lọ jáwọ́ pátápátá kẹ́ ẹ ronú pìwàdà. Kẹlọ ronú pìwàdà gbogbo ẹ̀yin pásítọ̀ ẹ̀yin wòlíì èké ẹ̀yin ìmáàmù èké ẹ̀yin babaláwo èké tó jẹ́ pé ẹ̀yin náà ẹ̀yin lẹ ń bá wọn ṣe lẹ ń bá wọn yí ìdànù lẹ ń bá wọn ṣe gbogbo ẹ̀ ẹ lọ jáwọ́ tẹ́ bá jáwọ́ ẹ máa jásẹ̀ ni o kí ló dé àwọn èèyàn kú lójoojúmọ́ ẹwà wọn tó kú nínú Lekki Tollgate ń gbà yẹn náà tí ná fámìlì ẹlòmí ò balance di sí fámìlì ẹlòmí ò balance mọ́ àdẹ̀lá fẹ́ lọ ẹ̀jẹ̀ ń pariwo ẹ̀jẹ̀ ṣòṣì iná abúlọ́dún mi báyìí iná wọn 24/7 ni ṣebí tó bá rí nǹkan tó ń sanwó fún you be happy won't even mind iná wọn 24/7 ni omi wọn 24/7 ni road wọn perfect ni ìwọ tó bímọ sílùú ìgàn tó ń ṣọmọ nílùú gan wọn tún máa fọmọ ẹ lówó lóṣooṣù kí ló ń ṣe yín náà bẹ́ẹ̀ náà wọn some another benefit tí wọ́n máa fún yín in fact wọ́n tó tún ṣiṣẹ́ gan sẹ̀ tó ní pé owó iṣẹ́ tó ń gbà kò tú ẹ níná kò tú ẹ náà family wọ́n tún fún ẹ lówó wọ́n tún máa fún ẹ lówó wọ́n tún máa bẹ́ẹ̀ san lára owó ilé ẹ tani ò fẹ́ nǹkan tó dáa àdáni sọ pé gbogbo resources táwa gan ni it's okay for us to have our own country to have our Yorùbá nation resources táwa ní tí a ní country mi ò ní kí ló wá dé ẹ̀dẹ̀ wa máa ṣe kí ni ẹ máa ṣoṣe ẹ máa ṣe ránù bẹ́ẹ̀ lọ jí gbogbo nǹkan wa lọ nothing you can't do anything ẹ lè ṣe anything sí ìgbà tó yẹ pé yìí náà jẹ nínú ẹ ni in fact no ṣe rí ọ̀rọ̀ Yorùbá nation 2023 yìí ṣorí wọ́n tó bá lọ tí ọwọ́ ọmọ àbọ̀ṣọ́ o máa tẹ́ kẹ́ lọ tí ọwọ́ ọmọ yín bọ́ṣọ́ gbogbo ẹ̀yin tẹ́ ṣe rádaràdá yẹn gbogbo ẹ̀yin mídíà tẹ́ ṣe rádaràdá yẹn tẹ́ ṣáà máa sọ ọ̀rọ̀ tó jẹ́ pé ó máa bu omi tútù sọ́kàn èèyàn tí ẹ̀ sọ̀rọ̀ akin tí ẹ̀ sọ̀rọ̀ tó lè mọ́ gbọ́wọ́ tí ẹ̀ sọ ọ̀rọ̀ tó jẹ́ pé yẹ́ ìsáwọn ọmọ Yorùbá nation kan bá gbọ́ bẹ́ẹ̀ inú wọn máa dùn wọn máa dìde àfi kẹ́ máa sọ̀rọ̀ kẹ́ máa gbá wálẹ̀ báwo náà ṣe wá fẹ́ ṣe báwo náà ṣe fẹ́ ṣe gbá and you sitting out there doing nothing ẹ lọ ṣọ́ ara yín èèyàn mi ẹ má bínú I'm too in fact no I don't know what to say because I'm tired of you guys kí ló ń ṣe yín ẹ máa sọ̀rọ̀ ẹ máa ṣe bí pé yìí lẹ́wà ń bẹ̀ níbo lẹ́wà ṣé 7 feet àbí 6 feet kan ló ń pè
níbo lẹ wà nínú báìbù Jésù ní àmì nínú báìbù yẹn Ọlọ́run ní ó lẹ́ni tóun bá fẹ́ ó máa dá sí ó lẹ́ni tóun ò fẹ́ òun máa pa wọ́n dànù tí ẹ bá fẹ́ wà lára àwọn èèyàn tí Ọlọ́run ò fẹ́ ní gbogbo ẹ̀yin tẹ́ ń gba gbogbo Yorùbá nation yẹn jẹ́ tẹ́ ń ṣe bálabàlá tí ẹ bá wọ́n fẹ́ wà lára àwọn tí Ọlọ́run ò fẹ́ kẹ́ lọ tọwọ́ ọmọ yìí bọ́ṣọ́. àwọn arúgbó wa tẹ bá rẹ́nà bíbẹ̀ ẹ̀ nílé ìjókòó tí wọ́n báwọn máa rùn ní wọn ò ní jẹun máa gbẹ́ bí kíní ni. àdàlà fẹ́ lọ ẹ̀jẹ̀ sọ pé no kí ló mú yín tẹ̀ ń ṣe no. àwọn arúgbó tó wà bíbá yìí tó bá ti dàgbà ọ ní ilé arúgbó tó ń kọ́ fún wọn. gbogbo nǹkan bẹ́ẹ̀ lálẹ́ fẹ́ ṣe sílùú wa we have the money we have the resources to do it. but ẹ ṣá torí pé ó ti jẹ́ pé yìí nìkan ìwé tó bá ti síkì báyìí wọ́n ti sáré fly out. àwọn arúgbó yẹn bá ṣe ń gba pension tó wọ́n tún tọ́jú wọn wọ́n gba àwọn èèyàn tó jẹ́ pé wọ́n máa tọ́jú wọn máa clean wọn máa wẹ̀ fún wọn ṣe everything fún wọn they are looking fine they are looking smell good. ẹ lọ́wọ́ àwọn arúgbó wọn Nàìjíríà ẹ wò bó ṣe rí ẹ̀rọ mẹ́tì ní pé 60 báyìí ẹ ti wò pé àṣẹ́ni ti pé 100 ni. gbogbo ojú everybody wá ṣe kókókókókókókó bí olè. ebi ń pa àwọn èèyàn wọn ò rón jẹjẹ wọn ti bọ́dà wọn wọ́n ṣí bọ́dà wọn. àjẹ́ sọ pé no ipa fẹ́ lọ ni ká ṣí bọ́dà wa. ẹ̀jẹ̀ sọ pé ẹ̀jẹ̀ sọ rádaràdá lẹ́nu. ẹ sọ gbogbo àwọn ọkùnrin ẹ sọ wọn di yahoo boys tán ẹ mọ wá sọ pé wọ́n ń ṣe yahoo wọ́n ń ṣoògùn wọ́n ń ṣe kíní kan wọ́n ń ṣe yahoo plus. báwo lọ ṣe ní ṣe wà yahoo plus. ẹ wá máa lẹ́ẹ̀kọ́ àwọn yahoo plus ṣáwọn yahoo plus ló yẹ kẹ́ ẹ lọ kó àbí kẹ́ ẹ lọ kó gba àwọn tó ń jí gbogbo owó wa kó. ṣáwọn yahoo plus ló yẹ kẹ́ ẹ lọ kó àbí kẹ́ ẹ lọ kó ogun àwọn bandits tó wà nígbó tó ń jí gbogbo àwọn èèyàn gbé. àtẹ̀lá fẹ́ gba Yorùbá nation ẹ sọ pé no kí ló mú yín tẹ̀ sọ no. ẹ lọ ṣọ́ ara yín gidigidi. èèyàn mi ẹ má bínú àtẹ̀kọ́ mo ti ní ẹ má bínú in fact ó ṣe kinní fún mi gan. no in fact no I'm tired of these people kí ló dé. inú òyìnbó ibi tó bá bímọ wọn kó tó ifá tó bá lóyún tó bá ní oyún wọn á fún ẹ lówó tó máa rẹrù ọmọ confam nìyẹn bẹ́ẹ̀ ni wọn á fún ẹ lówó tó máa fi rẹrù ọmọ tó bá bímọ wọn máa san owó ọmọ ẹ títí di 20 years àbí 23 years táwọn ìwà tí bẹ̀rẹ̀ iṣẹ́ tó ṣe lọ sí wọn máa san owó fọmọ yẹn. ìwọ tó bá jẹ́ pẹ́rẹ́ǹtì gan náà ọmọ máa fún ẹ lálàwáǹs tó bá ṣiṣẹ́ tọ́kọ ẹ bá ṣiṣẹ́ sorry tó bá rí iye income tó ń wọlé fún yín mo ti sálẹ̀ kan wọ́n tún fún owó kún owó yín tẹ́ máa fi máa sanwó lé kẹ́lẹ̀ live fine. tani nǹkan tí ó da ohun kí ló mú gbogbo wa tá a sá kúrò lé ṣé tí lè wá bá daṣà máa sá kúrò ni a lè sá kúrò náà kò sí iná kò sómi especially iná yẹn ẹ ní fún wọn níná ẹ tún máa gbowó ẹ á máa gbé crazy bee káàkiri omi náà nothing títì náà nothing no help. àwọn tó ṣiṣẹ́ gan tó lọ yunifásitì gan tó ń sáàbù gan tó wọ́n tuntun fẹ́ lọ ṣiṣẹ́ wọ́n sọ pé do you have 5 years experience do you have 3 years experience irú experience òṣìwò nìyẹn. ẹni tó ṣe ẹ̀ka skútọ̀ ẹ máa bẹ̀rẹ̀ 5 years experience lọ́wọ́ ẹ máa ní ta ló mọ̀ kó tó dípa lè gbéṣẹ́ fún àbí tẹ́lẹ̀ mẹ́wàá tí tẹ́ díẹ̀ lẹ̀ ní gbéṣẹ́ fún. àdèlà afẹ́ lọ ẹ̀jẹ̀ sọ pé no. ibi báyìí tó bá ń wù ẹ́ pé o fẹ́ kàwé lọ sísí ni tó bá sọ pé o fẹ́ kàwé mo fẹ́ kàdé secondary school o fẹ́ stop you free to stop. iṣẹ́ tó máa ṣe gan ti wà ńlẹ̀ àfi tó bá fẹ́ yọ̀lẹ̀ nìkan ló kù ọmọ tó ti bí gossip iṣẹ́ tó máa ṣe ní Germany ó ti wà ńlẹ̀. náà workaholic ni wọ́n fine but ebi ò ní pa ẹ̀ wá live okay. You may not live large because the way of the country but you will okay. nǹkan kò ní wọ̀ ẹ́ lójú. èèyàn mi ẹ má bínú
àtẹ̀kọ́ mo ti sọ pé ẹ má bínú in fact ẹ má bínú mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run Yorùbá nation wa ó máa ṣe é ṣe bẹ́ẹ̀ ni bọ́tà fẹ́ bí ọ̀tá kọ̀ ó máa ṣe é ṣe bẹ́ẹ̀ ni but there is time for everything ṣe rí gbogbo àwọn tó ń ṣoògùn pé ẹ kó má lè ṣe ṣe kó má ṣe ṣe yẹn Ọlọ́run sì fún wọn ṣe ni ìbàdí tájọ ń bá máa tán lẹ́yẹ já wọn ẹni ó máa lọ pokùnso fúnra rẹ̀ ni. ẹ ṣé gan tẹ́ ń bá wa like tẹ́ bá wa share tẹ́ bá wa subscribe díẹ̀ tó fún ọmọlúàbí ẹ ṣé gan. Once again for our viewers for our subscribers thank you very much. Ẹ má bínú bí mo ṣe sọ̀rọ̀ lénìí because everybody now is hungry, very very hungry that what exactly is going on, kí ni nǹkan tó ń ṣe wá gangan ká ṣàwárí ara wa. Ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi ká tún máa pàdé nígbà míì ẹ ṣé ó dàbọ̀.